àfàwà Abdullahi Bọ́lá Kalẹ́ ìgbà tí bàbá dórí ìjókòó kò sí ọmọ kan tó ń bẹ lọ́dọ̀ Mọ̀lánà tí ó fẹ́ ṣe nǹkan tí ìjókòó wà rí báyìí kí ló fẹ́ jẹ́ orí bẹ́ẹ̀ àwọn epo àìmú yẹn ni àbí ti àìdún ọbẹ̀. tó bá jẹ́ ti jàmọ́ èrò kò sí kanú àwọn àmàmù tí ó fẹ́ ṣe gan ní Sunday tó lọ àlílí onásìnrin náà lọ́wọ́ báyìí inú síta báyìí. bàbá náà ò tí ì rí irú wàlímọ̀ Kùránì báyẹn rí lọ́dọ̀ àfa kan ṣoṣo àmọ́ tá à ń ṣe lọ́wọ́ ó jẹ́ àwa carry the way láti sọ fáwọn èèyàn pa ń ṣe nǹkan déètì gan dàrú a discuss yẹ rárá òun nìkan ò bá máa bọ̀ yóò bá àwọn èèyàn bíbí òun lójú orí báyìí bàbá ní bó ṣe rí ó tún wá da bẹ́ẹ̀ tí nǹkan bá bẹ̀rẹ̀ bí ṣe máa rí ní ọ̀rìíra rẹ ọ̀ ní ti ra àwọn èèyàn o àfi kọ́ wá dára rẹ mọ̀ òun ò ní jẹ́ káwọn èèyàn dára rẹ rúmọ̀ ẹ lọ́wọ́. bàbá ní kí àfa àwọn Bọ́lá Kalẹ́ tó sọ̀rọ̀ bàbá ń wo àfa àwọn atura Muqtada atura bàbá ń wo Allahul Kabir bàbá ń wo irú tálẹ́ǹtì títí àfa atura àti tàfà Abdullahi ìyàgbó wọn tó bá jẹ́ pé wọ́n lò ó síbòmíì ni tẹ́ níwọ̀n àdìẹ mà wọ́n mọ̀ ẹ̀jọ́ ìní agbomaliya ni tẹ́ bá ti wà ẹ bá ti lè sáyìn yín ẹ sì ti mú gbogbo tó wà mẹ́ ẹ̀yin náà wọ́n mọ̀ pààyàn lẹ́ lórí yín. ẹ̀yin lè fẹ́ pẹ́ torí Ọlọ́run mo wá wò ó pé kí ló dé tó já sí pé kàsáàdù máa bá ọjà mímọ́ ní gbogbo àyè báyìí bóyá ti pé ní tí àwọn èèyàn ní tí òwúlò ni wọ́n sábà mọ́ patronize ọmọ kan bẹ sàásù náà pé kí ni àkìlíyà àwọn yẹn kò yé mi ẹ gbọ́ ṣàpé yẹn máa wò yẹn máa ní ní tó kọ́ tí wọ́n fi ń láìkì ẹ̀ ní kò sí àmọ́ òun náà ti ní ó dàbí pé fìtínà àti wàhálà tí òun máa dá lẹ̀ yẹn ó dàbí pé tó ń di ó lọ àwọn yẹn nìyẹn wọ́n mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ kẹ́kọ̀ọ́ ní ìsìnkú máa lọ nú orin Portable nísìn ará àdúgbò tuntun ti dé o ṣáàṣù kí ni abẹ́fì yẹn ṣe mahalu shahid nínú gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan fẹ́ sọ. wọ́n á rántí àbá orin àbá wa àrírí mo wọ́n á rántí orin yẹn délẹ̀délẹ̀ nígbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin àrírí Abu Zaidu Saruji àtọmọ tó yá ní ibùrọ̀ tó ní àárà ní ibùrọ̀ tán ní àrífù àbáwá owó yẹmi jamno àárà ní ibùrọ̀ tán àjọwárán ọ̀lẹ́ àná ni mo lárí kọ́ lè àrífù wa àti máa ra ní àfa alibila wa sáwádàá pankara mọ́tìmí bí ẹ̀dí alákọ̀tọ̀ in mi ní yàrá májà zàbùtù mi kí wà dáhà wàlámù yàrá ṣèkù ayùsámi àní níbúra tí ń gà láha wàláfàmánà wàṣúgùlù wálí kàṣúgùrì àlàtì no àwọn yẹn ló sọ wáyé àbá ló fèsì yẹn mọ máa ṣe bọ́lá oṣù làákà òní dàrú ṣó rántí tí mo ń kọ yẹn ó yà wá gbé ìwọ ànábì ìwọ máa kú máa kú ìwọ máa lọ stress báyìí nìkan kọ́ máa lè sọ wọn pé ní ti ń bọ̀ nísìn ọ̀sẹ̀ sáà fóònù kalẹ̀ ọ̀sẹ̀ máa gbé mọ́tò tí mọ́ máa ṣe bọ́lá lọ ọ̀ya mo fóònù nìyẹn dání kọ́ lè máa communicate wọn pé mọ́tò kejì ń gbé mi bọ̀ ayé wa ọ̀sẹ̀ ọ̀ya
ẹ̀yà kọ̀mọ̀lẹ̀ ó bẹ àárà ní ibùdó àti nǹkan ni. ẹ̀yọ̀ àárà ní ibùdó tán lẹ́ àrùfù àtìmọ́ra ní àfàlìbìlà wàsá wàdà fàlámù yàrá. fankarama ti bi yadi. fankarama ti bi yadi. alakatọ yin. mini alama jazabu. mini alama jazabu tumi kiwadaha. falamu yara sheikhu. anyusa mi ani. àbí. liburati. kò wá sẹ́ni tó wá mọ̀. ẹja kọmọ ẹja kini yóò ràn wá lọ ó ti gbẹ bàbá. wakuburu ali. kakuburi halati. o ti ní kí mọ́mọ́ owó lórí gbọ́ngàn kò sí mbẹ́. yóò gbé ọjà rẹ. ọ̀nìfà kámàrà ti bí ẹ̀dí. àti kọjá bẹ́ẹ̀ ó wà ń bẹ̀ ayakumula. sọtiri. lama jazabutu mi kiwada. falamu yara shaiku anyusa miani. sórí ni. mini yalama mi ti rí ayakumula. ok ọ̀dà ayakum ẹ máa wá sọ́la kàlámù náà a máa bọ́ ajáde. mo fẹ́ ló ń bẹ̀ ni pé ayakumula. káti ẹ̀ wá sọ pé irú tálẹ́ǹtì tí ọmọ yìí ní nínú ká kọ́ ní kéwù ká dùn ún lórin ká wọ stúdíò ká ṣe fídíò rẹ̀ gbogbo orú àwọn kan tó bá jẹ́ jídù báyẹn ayé ò kí ń sábà patronize ẹ̀ ni. ara ní ibùdó tán lè àrífù àti mara ní afálibìlà wàsáwádà fankọ́rọ̀ mọ́ ti fi ẹ̀dí alákàtọ̀ in mi ní àlàmọ́ jazabutu mi kí wàdà. fọlọ́mù yàrá ṣe ikú ayùsá mi àní bí àríṣíà ìdèrò àtàwùdà balikọ́lá ti bùrà tán túmọ̀ sílùú ha àókìmọ̀ tán. balikọ́lá àti bùrà tán túmọ̀ sílùú ha àókìmọ̀ tán bàdà àtújáwìdà wọ́n takọ̀ mẹ́líà ránà ládé ìwànà ìkàbí ṣùgbàtàn taza wàdà fàlà àìnú màrẹ́hà lèrání wáyàdì tẹkùsùrù àní àn tàfù kàmírì wàdà fasiburu bidà sàrìhì gàwọ̀ mọ̀síkànàtì wàrìfìlìmọ̀ làmúyẹ̀kùn tàwádà. kí ni bàbá yẹn wá wí. wọ́n ní akisamutu bílí máa ṣe àrílé àrọ́ mi wà máa. lóṣùrù kò sí màkà ọmọ kan ó wá burú ju tí mi nílé kọ orin ká mi méjì ń bẹ. bẹ́ẹ̀ni wa bẹ́ẹ̀ni sà. lórí títí dòní ó ní akisamutu bílí kọ ọmọ àrílé abílí máa ṣe àrílé àrọ́ mi wà máa. dọ́mà mi náà násìkì náà fún mi náà. àwọn onílù yóò sí bẹ́ẹ̀ ni ntí mo wá láti kan ní. ẹ̀yà kò wọlá. ó ní akisamutu bílí kọ akisamutu bílí màṣẹ àrẹlẹ ara mi bàbá dọ́mà mi náà násìkì náà káyé fún mi náà. ẹ̀yà kò wọlá. ó wí ni. ó ní láwùsá fati nílẹ̀ àyàmú lámú yàrá ni mùtáhì náà mẹ́lá wò lẹ́bí rọ̀hánà wọlé tasọ̀ dàìtù àbútẹ́kì bàdàlà níbo tí ní gàlà wọlé sàmànà lákìnnà kó sálíkùtùbí. tari shukuni bimismayatim min hauna wahina wa kibru ali kakuburu alatihi kakuburu ali kakuburu alatihi duro wa busa wa burata wa dona kodi adala daru
إلينا نفعنا نذير في شقاء وهو أنا لا هو يسيتي فكمري وداتي لما غدا في يدي يا مريتانا ولما جالي لديك ذات يدي تساو للعفو نجنا فهذه كيسوتي وكيسوته فانظر إلينا وبيننا ولنا فانظر إلينا وبيننا ولنا. Bàbá Sàlùjì ló sọ báyìí. Nígbà tó wá sọ ọ̀rọ̀ yẹn tán tí wọ́n wá dá lóhùn tán ó wá padà ń sọ bí kan pé àkìsádù ṣe ń fi súnkì ilé àdábù sódébẹ̀. Lakinna man ya'laku raja'u bihi àkìsádù ṣe ń fi súnkì ilé àdábù ibẹ̀ yẹn kọ́sà. Ó ṣeun. Mọ̀kọ́mọ̀ mi ló mú yẹn. Iskandariya ni yẹn. Ó bẹ́ẹ̀ ni so barakallahu fiya. Àbẹ̀káwátú Iskandariya ni. Òun lè gbà fún wa gbà tó. So wá rántí. Ó rántí yóò bẹ̀rẹ̀ orin yẹn. Ibẹ̀ ni mo fẹ́ lò pé àkìsádù ṣe ń fi kí ilé àdábù. Adabu ni òun ló kùtà jù ní àsìkò tá a wà yìí. Ayé ti wà ní àyè tó yá sí pé tó bá mọ wèrè ṣe dáadáa láàrin 1-2 days o lè make millions of naira. But ọjà ẹ̀kọ́ tí wàá gbé tí ayé máa fi báyìí patronize ẹ̀ wàá ti jìnnà gan o. ṣébi tí àwọn professor àwọn doctor tán ní doctoral lọ́wọ́ táyé ò tí ì dúró wájú wọn níwọ̀n kánṣẹ́ ní òṣèṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí ọjà wèrè làwọn èèyàn máa sáré ná ọjà ẹ̀kọ́ ẹni tó máa mú òkè níbẹ̀ á ṣe kó tó jẹ. tí bójú ti máa pọ̀ àlejòkó àwọn ẹlẹ́kọ̀ọ́ bá àti irú tí wọ́n ń ṣe yìí ìmọ̀ á wù mí màmá wò ó pé bíi sójú àwọn èèyàn wá fọ́ ni àbá wa tura nígbà tí wọ́n làwòláka yá amaduli mukutaru làwòláka lámúyà yàlẹ̀ká ònà níláwòláka. táǹkọ́lé kan yẹn àwọlù ìgbà tí màá kọ́kọ́ gbọ́ kìí ṣe Nàìjíríà yìí. Allahu akbar. ẹni tó sẹ́ni ẹ̀ sí mi lẹ́yìn tí mo fẹ́ kú omi ẹ̀ kìí ṣe Nàìjíríà ni mo ti kọ́kọ́ mọ ẹni tó ní orin yẹn lọ́wọ́. Mo wà nílùú Cairo ni mo wá lọ síbi kan mo gbọ́ orin yẹn mo wá ń sọ fún àfa àtàyọ jáde ẹjọ́ náà pé mo sì gbádùn orin yẹn Ànábì ni wọ́n yìí bọ́ lórí yẹn tàló ni abáyé bá ní èmi náà ní lọ́wọ́ wà lórí fóònù mi. Àwa gbogbo àwọn tẹ̀jú ta ṣe ní Cairo lọ́dún náà lọ́hùn àwa yẹn ju ẹ̀ tán màá fi padà sí Nàìjíríà mi ìrántí gbà lọ́dọ̀ àfa ọlọ́dẹ náà ni o. Mo wá dé Nàìjíríà tán orin yẹn wá ń wá sí làákà èmi sínú mi padà pé làwòlàkà yá ahamadule mukutaru làwòlàkà lámúyà yàlẹ̀ká ọ̀nà nílàwòlàkà muhammadu làwòlàkà yàtàlẹ̀mẹ̀dù jàdàlẹ̀wọ̀sán. Mo wá gbádùn ẹ̀ gan. Mo ṣe wá sọ fún àfa ọlọ́dẹ pé ẹ bá mi sẹ́ndì ẹ̀ padà. Tó bá já sí pé nǹkan máa ń lọ bó ṣe yẹ kó lọ ni tíráàkì ẹyọ kan ló máa ń sẹ́lì gbogbo àwọn ọmọ tẹ́ ẹ pè ní sẹ́líbírìtì yẹn. Even dòní Zazu ò tí ì kọ tíráàkì mi tó gbé tó dàbí Zazu àbí bẹ́ẹ̀ kọ́ ṣọ́tìrì ni ó yá wí. Ìsìmá àdìsí. Ó ṣeun ó ní ìsìmá àdìsí ifá ìnáwó ajagun lòdì àkúmi sàrè wàyó ń tààbò.
حديث فإنه أجاب يدركم من شره وينتاب sọ́nà abiola. ìsìnmá àdìsí báyìí náwó ajábọ̀ yòdì àkúmi ṣẹ̀rẹ̀ wáyó tààbọ̀. ìsìnmá àdìsí báyìí náwó ajábọ̀ yòdì àkúmi ṣẹ̀rẹ̀ wáyó tààbọ̀. anamurun lẹ́sà mi kásọ̀ ìsì àìkú wàlá mi màkà àríyàbọ̀. sàrùjùdá ilẹ̀ tí wùlídì túbíyà wàlẹ́sìlú gàásánà iná àǹtẹ̀sìbù. wàṣùkúlíyà dárísù wàtàkà wọ́rọ̀fẹ́ sílábì wà ábàdà tọ́làbù. wàrọ̀ àṣùmọ́lé sírùlì kàlábì lẹ́bí mínú yusọ́ kòlíkọ̀rí. kọ̀rí ìdò wà líbù tọ́bù. àgùsù fi ìlú jàtìlì. Bayaniwa àgùsù fi ìlú jàtìlì. bayaniwa akitaru lana. Miniawa Takibu. wàjìtẹ̀ni líyàní àlì. Jẹ̀díyà minal kọ́ọ̀lì wà wàkọ́yèrè lílẹ̀ Ọ̀bíyà tẹ̀tìbù. wà àkùsù lẹ́kùsọ̀. fídọ̀tà ń fọ ìsàmọ́sọ́tò. Kìlà ìdáwó sàbù. wà kùntùmí kọ́bùlù. àmútẹ̀rì ìdájàbá. ilẹ̀ àdàbílẹ̀ mọ́tàdá. wà á tẹ̀lé bò. wàyọ̀mùtẹ̀tì akérèsí lìrúmọ̀tì. mọ̀rọ̀tì bá lẹ́sà fáwọn. Àrùn tàbù. wàtọ̀lámọ́ ṣubùtù wàtọ̀lámọ́ ṣùfàtì síláàtú ìlàbọ̀ ìfọ̀láwọ̀ àgbọ̀ kúlàmà yàgò wàlíyàwó màmá yàrá kú. Rọ̀jẹ́ òbèyè àkìsádù ṣe fi súnkì ní àdàbù. Bàtúwì. Àfàlìyàwó mọ̀. yàrá kú kọjá òbí àkìsàdù ṣe fíṣùkì ilé àdàbò. Ẹ jẹ́ wọ́n lórí ọlọ́run. Ebi mo fẹ́ lọ gẹ́gẹ́ nìyẹn, ẹ̀yọ́ nílùú ẹ̀ wálé ẹ̀ dákun torí ọlọ́run. Àfáà yìí ọlọ́pọ̀lọ́ tó pọ̀ ní ẹ jókòó mo fọlá ń bẹ̀yìn. Mo fà nẹ́bí bẹ̀yìn torí ọlọ́run. Mi nílò ju ìṣẹ́jú méjì lọ ẹ dákun ẹ jókòó. Adé ẹ jókòó torí ọlọ́run mo fà nẹ́bí bẹ̀yìn. àwọn abáni àjòkó Ẹ dákun. Ó yá ó yá. ìsímà àbífí. Àfáà Sàrújí. ìsímà àbífí. Orí ẹ̀ ò ní dàrú o. ẹ̀yà kọ̀mọ̀lá rẹ̀. Ìsímà àdìfí. ìsímà Ṣé Abdulateef? àbífí. Sàrújí ní ẹ̀tẹ́ tí ẹ gbọ́rọ̀ mi. fàyínàwó àjàbọ̀n. Tó bá yẹ pé irú àwọn ká máa sọ̀rọ̀ skiti ni àfáà wa Bọ́lá Kalẹ́ ń ṣe. A ti ní followers jù báyìí lọ. Allah ibi ò ní gbèrò. Mo dẹ̀ rí i pé irú ọ̀rọ̀ kan ni àwọn èèyàn ń sọ lásìkò yìí wọ́n kàn ń lo lóga ọ̀tọ̀ọ̀tọ̀ ni Allah. àti tàbírù ọ̀tọ̀ọ̀tọ̀. But ẹni tó ní ẹ̀kọ́ ọ̀rọ̀ òdẹ sọ̀rọ̀ sọ ó fẹ́ sọ nǹkan gidi ló jẹ́ kó máa kẹnu kò ṣebí ká lanu kọ́rọ̀ sí jáde ni. Àwọn ẹgbẹ́ ọ̀dẹ ń sọ yẹn they don't care whether what they are saying is making sense to you or not. Allah. Alimoyimu ni pé uridu ani atakallama. Masha Allah. Wọ́n ní nígbà kan anasu yata'allamuna qabla an Lamun. qabla an Lamu. qabla an yatakallamu. Masha Allah. Wọ́n ní wa fi hadha al-asri anasu yatakallamuna qabla an yata'allamu. Allah. Ajabun ujab. Nígbà tá yé da àwọn èèyàn máa kọ́ nǹkan tán ká tó tì í síta pé ó wá sọ̀rọ̀ ni. Àbásìkò táwa ń lò nísìn èyí ó sọ̀rọ̀ tán ó máa ti wá wíkú wí yóò máa wá ní á máa wá da wàhálà yẹn dùn tán yóò máa wá wá pé tíra wo ni ó bá kì ọ̀rọ̀ tí mo sọ yìí
isma habithi. níjọ́ táwọn eléyìí síríọ̀sì báyé ò bá kún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ padà lọ́hùn o pé oyá èmi náà bọ́ sínú omi ní àárọ̀ yìí yóò dà fún ẹ níjọ́ tí òṣèlú àdúrà yẹn ṣe dá lóhùn. isma hadithi. tẹ́ ẹ bá dẹ̀ wà báyẹn ẹ kàn ń rí ìlífọ̀ àwọn àfáàní ẹ fẹ́ ká máa dá làákà ẹ̀ láàmú mọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. tí n bá kúkú sọ tí n lọ kọ́ wọn à ní gbọ́ yìí tó dẹ̀ wà basit jidan ẹ jẹ́ àlò ìsìmá àdìsí oṣù. isma habithi. nǹkan mẹ́rin ni ó jẹ́ kí obìnrin ó gbélé ọkọ màá sọ mẹ́ta ń bẹ̀ má di eyókù mú nísìnyí. ìwọ náà ó ṣe kíní kan gbogbo ọdún àwọn ọ̀rọ̀ yẹn lóòótọ́ ọ̀rọ̀ ni àmọ́ ọ̀rọ̀ tí ìsánù náà dì í lè sọ ni kì í sọ̀rọ̀ tó mọ́lẹ́ tí ó dọ̀ àwọn afáàní láyé jọ nìyẹn. isma hadithi. bàbá bá fẹ́ sọ̀rọ̀ láyé jọ àfàdísì fi àfi àyà kùránì sí yóò sọ̀rọ̀ tí bẹ̀rù ọlọ́run wà ń bẹ nísìn ó kéré nú àfa tí ó mọ̀ sọ̀rọ̀ nísìn tẹ́ ẹ mọ̀ sunkún. wailul liman tarakal kitaba wara'ahu. إذا يقول وإذا ستدى لا يقول قال فرزدكو وإذا ستدى لا يقول قال يقتلوا. ó dá o torí pé bí àwọn tó ń ṣe yẹ bí wọn bá máa sọ náà àwọn èèyàn wa ti dà sí ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ọ̀rọ̀ táwọn ẹ̀dẹ̀ máa ń sọ nìyẹn. ṣé ẹ mọ̀ pé kí àwọn àfa àwọn tó wá dá pé ẹjọ́ àwọn náà máa sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún tí ó wúlò fáwọn yẹn wáyé gbogbo àwọn ìjọ máa mùsùlùmí tẹ́lẹ̀ bá jí láàárọ̀ ọ̀rọ̀ Genesis lè máa bá lórí status rẹ̀ ó dẹ̀ jẹ́ mùsùlùmí. irú àwọn ọ̀rọ̀ táwọn sọ ìsáwọn àfa àwọn anílágàtà lè sọrú ẹni ló gbé àwọn ẹ̀ka débẹ̀ ọlọ́run dẹ̀ báraka wọn kọ́lọ́ tó bá báraka wọn torí pé erigun kan nínú ẹ̀sìn náà bá wa dí yẹn. bọ̀tì máa dí orígun yẹn ò sọ pé irú erigun tàwọn bọ́lákalẹ̀ yìí àtàwọn atura yìí kò exist. àtàwọn agbágbá. tí ibi báyìí náà bá padà kú tán gbogbo a máa rọ́ wá síbẹ̀ yẹn tàbá rọ́ débẹ̀ ó máa lànà. bẹ́ẹ̀ni àbí egbò. bíi pos ni láti bá agency. àfọwọ́ isma hadithi. àrírí ní isma hadithi ẹ gbọ́dọ̀ mi ni àfa àrírí tókè ní tàbí ń pè àfa àrírí ní àrírí. ọlọ́mà ṣe dáadáa fún àfáwọn ẹ̀bùn olúwapọ̀. Allahumma amin. ẹ̀kọ́ ló ń gáìdì ẹ̀ kò sí nǹkan mi. Insha Allah. làákà yẹ ìmọ̀ tó wà ńlẹ̀ tó bá fẹ́ kó tì mí dédé ọjọ́ orí àfáwọn àrírí tó ń sọ̀rọ̀ tó ń sọ yẹ wàá rí Gálátù àtàwọn ọ̀rọ̀ ọ̀sọ̀kúsọ nínú tiẹ̀ ju títí àfáà àrírí lọ torí yẹn ò ní gìrì báàlù tó fẹ́ fi wọn tó fẹ́ sọ. Allah. Isima hadithi. bọ́lá kẹlẹ́ yìí kò lápọn. àbí bẹ́ẹ̀ kọ́ ni ike yọ kẹtọ́ lápọn lé lórí ni pé you always want to look good. àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ yóò bọ́ ànábì. orí ló yọ sport. bẹ́ẹ̀ bá wo irun rẹ̀ ló yọ sport wavings yìí. ó mójútó sporting waves ló wà níbẹ̀. láti ìgbà ó ní àbáwọ̀ Ádámù sọ pé láti ilé kéwú ó sì bẹ́ẹ̀ á mójútó rùngbọ̀n rẹ̀ dáadáa. sódì méjì kódà bí o ti pọ̀ náà ìmọ̀ amúrú àǹkóòpù lápò káàkiri lẹ́yìn bẹ́ẹ̀ á tún ṣe kí ni á lọ aṣọ rẹ̀ á ta pọ́npọ́n dáadáa ṣé wàá rí gbogbo ẹni tó ṣe lẹ́yìn ó sì mójútó mímọ́ lẹ́yìn gbogbo tó wá wí gbogbo òròjà tó yẹ kí yẹn máa fi ṣe fáàrí ló ti wà lára rẹ̀ ó yá wá ṣe fáàrí kò mọ̀ ṣe. isma hadithi. àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá yóò bọ́ ànábì. isma hadithi báyìí náwó ajabu de akumi sẹ́rí wáyé tahabu. agbọ́n ni sọ̀rọ̀ rẹ̀ alẹ́ sàmúlùú ajab. Allah. mi ìmọ̀ bóyá ó níyàwó báyìí nísìnyí bí ó ní bí ó ní báyìí. àti èmi ò tí ì rẹ́ nìkan mi ìwà bọ̀ bóyá ó jẹ́ tún dé lẹ́fù yẹn ní àbí. àmọ́ nínú tí mo fi gbà pé kò lápọn bẹ̀yẹn náà
tó bá lápá mẹ́yẹ ni ó yẹ káwọn obìnrin máa forí lura wọn ní àyín lónìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kẹ́nìkan gbé gbogbo fún wa kẹ́nìkan gbé dàbí. ayakumullah àwọn Allahul Kabir nọ́mbà yẹn àwọn náà lè dáhùn. Allahul Kabir. ẹ yóò bú anabi kí ni yóò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. àbá dáwọn ní ká fò bẹ́ẹ̀. isma hadithi fa innahu ajabun yudahaku min sharrihi wa yuntahabu. ó mọ kéwù ó ní mímọ̀ ó ní tìjú ó ní ẹ̀kọ́ gbogbo ohun tó yẹ kí ó ní farabalẹ̀ ó ní mọ́tótó. ṣé kílókù tí yẹn máa ń ná lára àfa àti òsì lára àfa yìí. ẹ mọ̀ pé tí n bá wá ìgbà ilé nìyí mo mọ̀ mọ̀ wá ni kò yẹ kí n padà tún jáde mọ́. tó dé ayọ̀ ṣàìsùn ní mi rẹ̀ pé mo ti sun oorun wákàtí méjì lẹ́yìn ìdájú báyìí. àmọ́ mo ti wọ́wọ́ pé kí ló lè throw weight sínú programu àfa yìí. the only thing tó lè rí tó lè fún ní. rahatul bal. rahatul bal ó ní pé kí n wá jòkó. àṣemátà àfa kò ń ṣe tí mo fẹ́ fún tó rọ́mọ nínú lẹ́nu. ibà kò lè gbá tán yóò máa gbá lọ ni. ẹ gbọ́ àmọ́ àwọn ṣé ó wá lórí jókòó yẹ àlùmọ́tàrú ọmọ wọn ni wọ́n dúró tì í tó kù tá a fẹ́ ni. kí èèyàn ẹgbẹ̀rún wá wà ń ba ilé ni ká máa ra àwọn fún lówó àwọn ṣe kinní kan tí a ò bá rí wa ń bẹ tíra méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ lọ́nṣẹ́ o. nínú mímọ̀ ó dẹ̀ tún wọ kéésẹ̀sì lọ ó tún lọ yà nẹ́bì nínú orin tó kọ fúnra rẹ̀ bí àtúrà ṣe ń ṣe. kò sí kọkú kan bẹ́ẹ̀. àfààní ní simáàdì fi fàáyínàwó àjàmú ó ní ẹgbọ́rọ̀ mi àbúzédù sàrújì ó ní gbọ́rọ̀ mi ó ṣe nílé mọ́ ó yòdì akú mi ń ṣàlìyé wàyó ń tààbò ó ní ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ yòdì akú mi ń ṣẹ́rì yìí ẹ̀ mọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn nígbà tí mo sọ̀rọ̀ wàlàkàlẹ̀ wáyù tàhábù tẹ́ bá tún wá ronú pé ṣé bó ṣe wá yẹ kí ìjókòó ẹlẹ́kọ̀ọ́ rí ni yóò sàhábù ìyẹn ó sùnmọ́ sunkún. Allah. àyù ẹ̀kọ́ ni. anamurun laysa fi kaso isihi aibu wala fi fakhari riyabu. Saruji ó ní anamurun ọmọnìyàn kan ní mi laysa fi kaso ihi fi kaso isihi aibun. ó ní mo wáyé mi mo fẹ́ lò nílò pé mi fẹ́ kí àléébù ó ta sí àlà iṣẹ́ àfa àti mo gbé dání. wàlá fi. àbí bí wọ́n kálá bá pa ọ́ lókun tí àfa bá wà láyé pàápàá jùlọ tó bá sẹ̀yìn jáde sànà wí tán oríṣiríṣi nǹkan ló máa yọjú síwájú ẹ̀ ìtẹ́lẹ̀ ń pè níta òjìwù náà nìyẹn. bẹ́ẹ̀ ni bàbá. tó bá yẹ pé ọ̀sẹ̀ ló padà fẹ́ lọ máa gún tó bá ti jáde tàjú tán wàá pàdé àwọn ọlọ́sẹ̀ wàá dẹ̀ já ẹ sí wàá mójútó ẹ wàá gbé ẹ débẹ̀ àmọ́ tó bá ti wọ ẹgbẹ́ wọn ẹgbẹ́ tó wà náà nìyẹn. Allah. irú alẹ́ kọ́ lébè tó wà ẹ yòówù ànábì. sallallahu alayhi wa sallam. tó bá yẹ pé ẹgbẹ́ àwọn musanulẹ̀ arifin náà ni àbí yóò gbọ́ mi àwọn ọ̀jọ̀gbọ́n torí arifin ni wọ́n máa pè wọ́n ẹ gbọ́ tó bá yẹ pé àwọn yẹn náà tó bá jáde tàbí tán wàá máa rú wọn tó bá ní ìwà àfà ó fẹ́ lò ní ọ̀nà wàá pẹ́ lórí ẹ̀ wàá gbá orí ètò tún bọ̀ mọ́ tòsí àwọn èèyàn onífún ẹ lówó wàá dẹ́rù bà wọ́n ni wàá sọ pé ìyá ẹ̀ ló ń ṣe wàá ní kó lọ wọ abẹ́ bẹ́ẹ̀ ni ó máa bẹ́ yẹ ń bẹ̀ yóò sì bá tó bá rí bá rẹ̀ ti ba ó parí nìyẹn ó di mélòó tàwùjíwù náà ló ṣe ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀kọ́ ara wọn ní mímọ̀ táwọn fẹ́ máa ké lọ sí pé mo fẹ́ dàkọ́ dáàmà mo ń lọ jábíyà ó máa wà ó di ráhùn tó yà gbé àmì ìlọmọ tẹ̀síwá lókùn tí mo fẹ́ wọn fà báyìí. Allah. ó sì ráwọn ògbọ́ èmi tèmi yálà bí èmi máa ṣe ó sì ráhùn tó sọ pé àsàlátù lókùn tèmi fẹ́ lọ dá kalẹ̀. Allah. gbogbo irú tó lè kó jẹ́
wàá pàdé ẹ̀ nínú ìrìn àjò ayé ìwọ ló kù pé èwo ni ẹgbẹ́ wo ni mo fẹ́ wọ̀ ìgbó mo fẹ́ subscribe sí sọ́dọ̀ APC ni àbọ̀dọ̀ PDP. Allah. Imma shakiran wa imma kafura. àfa Sàrújí ní lóyún ayé òun. Ana murhun laysa fi khasa'isihi aibun. ó lóun ò fẹ́ àléébù fún ayé òun rárá. Wala fi fakharihi riyabun. òun ò fẹ́ kí gbogbo tó jẹ́ nǹkan fàárí lára òun ó ní kò sí ríyàbù níbẹ̀ kò sí iyèméjì. Saruju dari lati wuliditu biha. ó ní Sàrújù náà bí òun sí. Wala asilu gasanu ina antasibu. ìrìn àǹtẹ̀síbù tẹ́ bá ń sọ pé níbo ni agboolé mi nínú Sàrújù Gàsánù ìran Gàsánù mo sì wá. Wa shughuli darisu. wọ́n á níbẹ̀ tí ń wo mi láti jọ́ tí mo ti délé ayé ṣùgbọ́n yẹ dàrísù tábà ní ṣùgbọ́n èèyàn ó ní nǹkan tó yá sí pé it's taking more of your time Busyness. most of your time ó ní ṣùgbọ́n ẹ̀ Adarisu. ẹ̀ ibi tí mo dé yẹn jẹ́ mi wọ́n rẹ̀ lẹ́nu kí n ṣùgbọ́n tiẹ̀ náà. Abal Muktar ni shughuli tèmi. Ana kun la. anabi ni ṣùgbọ́n Anabi tèmi Muhammad bẹ́ẹ̀ni. Sallallahu alaihi ẹ̀ bá wasallam. jẹ́ ṣùgbọ́n tiẹ̀ anabi jẹ́ ṣùgbọ́n tèmi Bẹ́ẹ̀ni. gbogbo wa jọ wà lábẹ́ anabi ẹ̀ yòówù anabi yòówù. Sallallahu alaihi wasallam. torí in tó bá ń tẹ́kì táìmù ẹ ló máa define irú láìfù tí wàá lò. Allah. lónìí ẹ̀yin ọ̀dọ́ in tó bá ń ṣe jù ló máa determine bí ọ̀la rẹ ṣe máa rí. ìwọ tó bá yẹ sí pé lórí fóònù chaati all the time náà ni that means o ní graduate. ìwọ nìkan èèyàn mẹ́jọ láàrin àsìkò kan náà. Imam Tayyib. yòówù ànẹ́bì. Sallallahu alaihi wasallam. o sọ ilé ìtàn ọ̀nbẹ́lẹ̀ sọ̀rọ̀ nígbà tó wà padà rí pé táìmù yẹn ti ṣe kí ni ó ti lọ àsìkò tí wọ́n ṣe yẹn lọ́wọ́ lẹ́ni tó ń kọrin lọ́wọ́ ń kọ́ o aládùúgbò náà ń ṣe tiẹ̀ ńgbà yẹ o ọlásà tí a ń ṣe o ní o lọ́wọ́ lọ́wọ́ afádámù yìí o. so Sàrújí ní ṣùgùlíyà Darisu. Jámúnúrù ó ní ìtẹ̀mí yàn láàyò ó ní pé kí n máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́. Wa tabahuru fil ilmi. Àdárísù kí n kọ́ ẹ̀kọ́ kí n kọ́ yàn wàtàbáwùrù fìlẹ̀ ilmi kí n dẹ̀ jìdò nínú ẹ̀. Tilabi. ó ní tìlábí ntẹ́bi wá kiri ni. wọ́n wá bàbá tọ́làbù. ṣé yóò wá ní mi ò rí nǹkan wá ni. Allah. àbáza tọ́làbù. Masha Allah. so ìgbé tí n bá lọ kéwú tó wá di báyìí o rò pé màá lè jáde wá. àbọ̀ ògbọ́n ni tí kéwú wà lọ́rọ̀ àwọn ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní 2020 lọ́wọ́ ní sàlẹ̀ sàlẹ̀ mẹ́rin ni o. àwọn adé wa ṣe bismillahir rahmanir rahim o ti ké fásitì àdélẹ̀ wọ́n ti kó gibi méje mẹ́jọ jáde àfáà yẹn àti ẹ̀rọ kó lé ní àṣekò tiẹ̀ lé. bàbá fẹ́ tọ̀ lábù Masha Allah. yóò tiẹ̀ dáa fún ẹ kò dáa fún ẹ kọ́kọ́ lọ wá mímọ̀ náà. opportunity ni wọ́n wá ní tí wàá fi lọ opportunity ló yẹ kó kọ́kọ́ wá. Allahu akbar. Hayyakumullah. àwọn àkárí opportunity àmọ́ kò sí tó máa fi manage opportunity yóò padà bọ́. nígbà táwa ń bọ̀ ó ṣe ń kásẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ nísìnyí. ìkànnì ọ̀pọ̀pọ̀ náà àwọn ọ̀rẹ́ wa wọ́n ti bá lọ jẹ́lẹ̀ mọ́mú Jamiu kó ṣe tó máa gbé tíra tó fẹ́ fi ké kútúbà á ní ọjọ́ Thursday. a ní kò sí kásẹ̀ lẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ṣe wá ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahumma amin. tọ́mọ ẹ̀kẹ́ máa ṣẹ̀ṣẹ̀ wá jáde tàwùjíǹbì kan tó ń wá lọ gbalẹ̀ sádùúgbò tó wá jiná ó di kó kó àṣàṣì jáde kó mọ́ ṣàṣì tó ló kó bá ẹni àbí wọn ló kó bá ra ẹ. Allah. ìwọ ò bá dúró níbi tí wọ́n dúró dé ni níjọ́ tó ń bá dé yẹn àtòun àtìmọ̀ tó ń bọ̀ ó máa wà lábẹ́ tiẹ̀ ni tó mọ́ máa rí pé ìwọ ti rọ́nà ẹ wá júwe ọ̀nà fún wa àmọ́ ìwọ náà ti mọ̀ pé níjọ́ ní ti ń gbé bọ̀ yìí ìjọ́ táwọn èèyàn bá ti mọ̀ kó wà lára rẹ̀ ìwọ máa ní problem. ó ní wàá bàdá tọ́lá bù ó ní tó yẹ kíyàn kọ́kọ́ wà nìyẹn. nínú ayé ó ní àwọn ìrìn ayé bí yẹn ti ṣe é rìn gbogbo nǹkan kọ́ ìwọ kàn rò pé màjíìkì ni gbogbo nǹkan ni ó kàn fẹ́ jí lọ́jọ́ kan ó dẹ̀ fẹ́ sáré lówó àbí kò kàn sáré ó lè yá wèrè straight. Wallahi.
àbí kọ́ lẹ̀wọ̀n stéètì. ó dẹ̀ lè kú gbàù lẹ́kẹ̀dẹ̀ abẹ́ gbọ́ mi ó ní àsìkò nínú ayé ó lọ́jọ́ orí tí yẹn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mọ́ ṣe é lé ní yìí tí mo fẹ́ sọ yìí ìtẹ̀kọ́ wa ńlá sùn. ó ṣe àwọn àkàṣe mistake rẹ o ó ní àwọn priority tó wà nínú ayé gẹ́gẹ́ bí ìjà àfa tó o bá ti lu àsìkò kan fún mi o ò lè balance mọ́. Allahu akbar. ó ní dédé àsìkò tó o gbọ́dọ̀ wá mímọ̀ mọ́ tó o bá wá ń wá mímọ̀ yẹn lọ o ò tí ì wá débi tó o fẹ́ dé tí táìmù tó yẹ kó o wá mọ́ tó bá ti lù wàá fi ìmọ̀ sí ẹlẹ́kejì wàá prioritize tó yẹ kó wà ní àsìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ kéwú dáadáa nísìnyí tó mọ gbogbo ẹ̀tàn yẹn àmọ́ ìgbà tó fi máa dé ó ti gbàgbé pé òun fẹ́ sáyé ó lé dòkítọ́rà lọ ó lé gbogbo ẹ̀ lọ nígbà tó fi máa dé ó wá rí i pé kíní ti wá wà lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wá tó ayé nígbà yẹn kò easy bẹ́ẹ̀. Allah. tó o bá ti ń wá lọ torí pé ọjọ́ orí mi yìí bí mo ṣe ń bá a lọ yìí kí n tó parí ìrìn àjò mímọ̀ tí mo ń bá lọ ọjọ́ máa ti lọ lásìkò tó ń wá mímọ̀ yẹn lọ́nà ni kò sáré pọ́ńtù wàá ṣe tó o bá rí mímọ̀ tán lé lọ́wọ́. Hayyakumullah. wàá ti máa ṣe díẹ̀díẹ̀ wọ́n á ti máa mọ̀ ẹ́ àmọ́ kò ń ṣe à ń bọ̀ àwa wà ní mọ́gìrìbù tá a bá dé ẹ máa mọ̀ ẹ máa dá a mọ̀ tá ló máa dá a mọ̀ Nàìjíríà. tọ́ ọkàn rí pé gbogbo ń tọ̀ ń sọ wọn gbọ́ náà ni wọ́n sì ní NPQ. sábà wá gbé ní wá ni yóò mú àná bí kí ni mi ò lò. àlá ni wọ́n mọ̀ wá fi lọ wọn ní béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀. tó o bá ti wá ó ní iye ọjọ́ orí yẹn tó o bá ti ń dirú ọjọ́ orí yẹn o gbọ́dọ̀ máa wá nǹkan ẹlẹ́kejì tí ìjà àfa máa ń wá lẹ́yìn tó bá wá mímọ̀ tán ìjà àfa ní ẹlẹ́kejì before owó. ẹni tó bá lọ lo àsìkò tó yẹ kó fi wá ìjà àfa before owó ó máa lówó àwọn gbogbo tó bá nínú àwọn èèyàn nígbà àlàfà. Allah. ẹ gbọ́ mi wọ́n máa pè é wọ́n máa náwó máa gbó lọ́wọ́ ẹ̀ àwọn ni sáfà wà ní lágbájá ni ọlọ́kọ̀ sànú ẹ̀ ó lè máa kéwú tó tọ́ o àmọ́ ìjà àfa tí mo wá wí kèé ṣe pé tí yàn kọ́ lójú ọ̀nà ti kéwú ni wàá lọ́jọ́ kó yẹn ìyẹn máa ń fara ṣe yẹn lọ́tọ̀ ni ó ní àsìkò tó gbọ́dọ̀ kéwú mọ́ tó bá ti kéwú yẹn dáyé kan ìwọ tó wá lọ wá ìjà àfa lásìkò tó yẹ kó wá kéwú wàá di wòlíì tó tọ́ àbólódò ni wàá jẹ́. Allah. Hayyakumullah. but níjọ́ tó o bá ti kéwú dáyé kẹtẹ́ o sì wá ń kéwú lọ o sì ń fa òun kàwé lọ o tí ní àsìkò tó fẹ́ fi ara ẹ gbolẹ̀ fún Ọlọ́run ó ní time. ẹ gbọ́ mi tó o bá ti já àfa tó o ti kéwú dáàyè kan tó bá ti gbọ́jọ́ ti ń lọ ó ní time tó gbọ́dọ̀ resume sí ibadat. Allah. yàtọ̀ sí pé mò ń wá kọ̀dọ̀ wá jà kí nǹkan ó bíyá ọ̀tọ̀ ní àfa àwọn àfọ Ọlọ́run tó máa ń sọ̀rọ̀ wíwùn tí o bá sọ̀rọ̀ ẹ máa pa fa làwọn eléyìí bẹ́ẹ̀ bá rọ́ọ̀lá àwọn gan ọlá àwọn máa wù yín dúró de sọ̀rọ̀ pé kéwù ni bàbá àfa ńlá kéde bí n tó fi pè ọ́ láfa ńlá ni. Allah. Wallahi. Hayyakumullah. àbẹ́gbà táwọn anu mẹ́ríkàsì wọ́n mójú tẹ kéwù wọ́n kó mẹ́ríkàsì mubashara báyìí wọ́n bọ́ sínú ìbàdàtì ni. والإكثار من التقربات. wọ́n á gbà àwẹ̀ wọ́n sódẹ̀rí ìbáàdà ní kódà kó jọ ọmọ wòlíì tó o bá ṣe irú tí bàbá ẹ̀ ń ṣe wàá kàn fúyẹ́ ni. Allahu akbar. táwọn èèyàn bá ń wo ẹ tẹ́kẹ̀ ń pa fi orúkọ bàbá ẹ̀ pẹ́ lé ní o tọ́ba yọ ẹ́ kó báyìí wọ́n máa fi ọ́ sí orúkọ ẹ̀ straight ni. torí ẹlòmíì àga yẹn máa jọ lójú ó máa rò bíi pé orúkọ bàbá ẹ̀ ni wọ́n rò pé wọ́n ń lò yẹn àwọn nǹkan bàbá wọn ò jẹ́ nǹkan kan ti ju wó lọ. Hayyakumullah. wàá fi ara sí náà àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa ọ̀dọ́ lé ní òní mọ́ nínú timetable wọn tí yẹn ò bá dẹ̀ ni
wàláì kò síbi tó tún lè padà ní gbogbo àfáà tí ò bá fi ìbáàdà kọ́ra lé kété ìgbà tó bá sáré ní mímọ̀ tán kò ní jẹ́ àbìdí láéláé tí lè máa fi parẹ́. Ayyakumullah. ó di mélòó. Ó di méjì. sọwárì ìbáàdà yẹn tó bá ń ṣe ìyẹn òun sọ pé wàá lówó lọ́wọ́ kò ń ṣe mi ò kí sà èmi máa ń ṣàdúrà ṣiṣẹ́ ní tó ń ṣe ẹni mo ń sọ ni gbogbo àtìlẹ́ kéwòn wọ́n ti ń wá àwọn tẹ̀sírífù káàkiri ìdúrà alásìmọ́ lówó ṣé owó ni wọ́n fi yẹn wá àfa gbọ́dọ̀ ní ọjà tó máa dá síwájú Ọlọ́run tó já sí pé ijọ́ tí gbogbo àwọn èèyàn bá sùn ó máa sì máa mọ̀ pé mo ní ẹrù kan tẹ̀mí dá tó yàtọ̀ sáwọn èèyàn. Allah. ó ń jẹun lásìkò táwọn èèyàn ń jẹun ó ń sùn má ṣe ń sùn gbogbo orun tán ṣe náà ṣe á ń gbé làfà sáfà wà nìyẹn. Allahu akbar. ẹjọ́ wo bọ́ọ̀lù náà ni àsìkò ọdún dé ẹjọ́ jáde ẹ̀kọ́ mbẹ́ ego 160 ego lẹ́yìn bẹ́ẹ̀ náà o tún ní kàn bí tó fi yàtọ̀ sí wọn. a ní kí ló dá mi gbẹ́ láfa mo kéwu tó o bá ń lọ sílẹ̀ lárúbáwá wa mọ̀ pé ọ̀rọ̀ rádaràda ló ń sọ yẹn. mùdírù ni mí àwọn tó wà ní mọ́tò páàkì àwọn tó ń ṣe agbèrò mùdírù ni wọ́n náà ń pè wọ́n náà mùdírù náà ń pè wọ́n náà àbí ẹ̀kọ́ ni àbọ̀mọ̀ tó wọn mùdírù ni. Director. Director ló ń pè bẹ́ẹ̀ tó bá wá yìí tó ṣe tó bá tún dá yìí kan ó tún gbọdọ̀ pẹ́ níbẹ̀ o tó bá ẹgbẹ́ yẹn náà ló tún bá lọ àfáàwá Ọláyẹmí èèyàn máa mọ kéwù tó tọ́ sí eléni yóò sì ẹ́ẹ̀rí ẹ̀ ní àfààní àmọ́ ó lè má dà fún. Allahu akbar. Allahu akbar. ó ṣe ní dáwọ́ àwọn èèyàn yìí wọ́n ó kú ẹlẹ́kẹ̀ẹ́ta ìyẹn ni pé tó bá wá já àfa tó ti lo àsìkò mímọ̀ lásìkò tó yẹ tó lo tán àsìkò ẹlẹ́kẹ̀ẹ́jì yẹn ó lásìkò ìbọ̀ Ọlọ́run tó bá ń wá mímọ̀ lọ́wọ́ ńgbà yẹn wàá máa wá mímọ̀ lọ́wọ́ wàá ti wá da ìbáàdà pẹ̀lú ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wàá kàn lọ gba dòkítọ́rù tán ìsọkúsọ ìwà padà tún wọn lọ́ máa sọ. Allah. aláwọn dókítà ti yí lérí. ṣàǹgbọ́n mi wàá kàn wọ́n ní orí dókítà ti padà wá yí sórí tó bá ti ń pọ̀ papọ̀ lásìkò yẹn ṣé mo pé kò yẹ kó o ti stop òun wá mímọ̀ but o ti ń fi mímọ̀ yẹn ti yàtọ̀ sí mímọ̀ lásán o ti ń mix yẹ o ti ń pọ̀ pẹ̀lú tọ́lọ́hún tó bá ti wá pọ̀ tó tún dáàyè kan náà tó o bá fẹ́ ba rẹ̀ láyé jẹ́ mọ bí tí wàá ṣàdúrà tí wàá jòkó máa nú léde o wàá tún wá sẹ̀ tún wàá jòkó wàá jo brain yẹn pé ní ayé wa yìí náà báwo ló ṣe máa dáa. kí ló lọ kí ló lásìkò yìí. kí la lè ṣe. bá gbà mú. kí ni o kò ní sọ ẹ́ di ẹni tó máa wo ọwọ́ àwọn èèyàn báyìí kó tó lè gbọ́ bùkátà rẹ̀. Allahu akbar. ẹ mọ̀ pé ayé tí ò da ni kí ayé yẹn wà lọ́wọ́. torí díẹ̀ ó tún kú kó ní táìmù gbogbo tí mo dẹ̀ ń kà nínú àwọn táìmù yìí 40 ò gbọ́dọ̀ bá ẹ mẹ́. tọ́ ẹlòmíì ti mí ṣẹlẹ̀ báyìí. ọgbọ́n mi. 40 ló dé tán yìí. 40 salim ya Rabb salim. ṣé abilẹ̀ tí Allahumma salli ala Muhammad. èyí tí mo ń sọ fún ẹ ni pé gbogbo tó o bá fẹ́ wá o gbọ́dọ̀ ti wá before 40 ni gbogbo tó o bá ń wá lẹ́yìn 40 kò lè ṣàǹfààní mọ́ o. in tó bá wá lẹ́yìn 40 fún ẹ òyìnbó sọ pé a fool at 40 is a fool forever. fool forever mashallah. gbogbo tí mo ní kó wá wá yìí ó lè wá kalẹ̀ wọ́n yà sí pé nígbà tó bá tó 40 ní gbogbo ẹ̀ tó bá bú yọ. bẹ́ẹ̀ ni kọ́ máa mọ nígbà tí ànábì gbé 40. àmọ́ nígbà tó ṣẹ̀ṣẹ̀ wá parí ó ṣe gbé 40 tán ló wá ṣẹ̀ṣẹ̀ wá gbé tíra ọ̀hán nítọ̀ àwọn náà lọ sí Morocco báyìí 40 years ó yẹ káwọn mọ̀lábí ẹ̀ di ẹ̀ mọ́lẹ̀ ní pé ẹ̀ yà wèrè ni. ẹ má lọ kú àfa ẹ má lọ kú. tani àbí ẹ gbọ́ tani kó bẹ tọ́jú ọmọ àtìyàwó. Ayakumullah. kódà tí o bá níyàwó àdá age àwọn ẹbí máa ti wọ́n pé ayélujára ò dá mọ́. ó lè bẹ̀rẹ̀ ìrìn àjò mímọ̀ mọ́ lásìkò yẹn. ó yẹ túmọ̀ sí wípé ìrìn ayé àwa mímọ̀. lẹ́lẹ́kẹ̀ tó bá wá ní mímọ̀ tán
tí wàá fi yàtọ̀ sọ ní mímọ̀ lásán tí wàá yàtọ̀ sí ẹgbẹ́ rẹ tẹ́jọ́ mọ kí ó tẹ́jọ́ lọ kọrin bákan náà wàá fi ara sin Ọlọ́run wọ́n yìí sì yá àyàn níbàdà àṣẹ fún rẹ̀ tó ẹgbẹ́ náà fìlà ló fẹ́ mú wàá yàn débi pé ọkàn rẹ ó balẹ̀ pé alihamudulilayi ìjọ tí kìíní yẹn bá rẹ̀ ti kílíkì tán lára rẹ̀ ìwọ náà ó dà mà tó ẹgbẹ́ àwẹ̀ ni wàá gbà á débi pé ọkàn rẹ ó balẹ̀ tó bá ṣe yẹn tán ọ wàá wá bóun ni ó ṣe dáa àsomọ́ àwọn jàmnú oyombo anabi àbá jàmnú mákàlẹ́ mẹ́ wá yìí tá a sì gbọ́ pọ́nlọ́pàá wa bẹ́yìn ó wá mú yín rí bóun ni ẹgbẹ́ wa débẹ̀. Yes wọ́n wá yìí tó bá wá yẹn tán sọ́dọ̀ tó bá wá mímọ̀ before kó tó wá ìjẹ́ wìláyà ó tó dáadáa àbí ìjẹ́ ìfaragbolẹ̀ fọlọ́ ẹni tó bá wá mímọ̀ tán tó wá jásí pé immediately tó wá mímọ̀ tán owó lókù tó lọ wá. It get it wrong. ó ti ṣìrìn sẹ́gbọ̀n ṣìrìn ni. ó ṣe mi bàbá. nígbà tí wọn bá ń gbọ́ àlìhúdà rẹ ni ó mọ iye ọdún tí mo jáde ju tàwùjí ni. tọ́ láti 2001 yes wá wo iye ọdún tí mo fi tíìsì ní ìmọ̀ ẹ̀kọ́ ọmọ ní kéwù ìwọ kàn rí pé kankan sọ̀rọ̀ ni ìwọ kàn náà wọ́n pé ẹ̀ka náà bọ́ síbẹ̀ ọ̀dẹ ẹ̀ka náà bẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ yẹn sórí ayé ìbíríkì ni tó bá ti fún ẹyọ kan báyìí kó bá déwájú wọn máa dá ìpadà pé kò sí yòǹbó ànẹ́bí kí ni mi ò dùn. sallallahu alayhi wa sallam. ìyẹn yà ó ṣeun àfáàdà ni mo fi sọ níjọ́ ni mo sọ ní wàásì kan pé kò ń ṣe pé ẹlòmíì máa wọ pé òun blow èmi ò blow mo grow ni. Masha Allah. tó bá blow wọ́n náà rí tó blow ni sọ́ọ́rì sàmọ́. owó ní àwọn àtúntò wọn ti blow kò ní pé mọ́. yóò fọ́n ká ni. àmọ́ tó bá grow ama kẹ̀ díẹ̀ sí. nasi àmì nìyẹn kí Bọ́lá Kalẹ́ ọmọ jẹ́ kí inú òun bàjẹ́ pẹ̀lú báwọn yẹn wá kò dẹ̀ ń ṣe òun ni mo lọ kò dẹ̀ ń ṣe ẹ̀rọ ẹ̀ tá a bá fẹ́ ṣe é kí gbogbo bíbá yìí tèrò máa kún bíbá yìí èrò máa kún níta gbé síwájú tá à ń fẹ́ ṣe ni òjá rántí pé eléyìí wà nílẹ̀ àmọ́ nevertheless a máa fún ní 500,000 naira. ẹ ṣeun bàbá kó máa jẹ́ owó lọ́ọ̀tì ti ṣe tí wọ́n fi ṣe bí ibi nílá ìsàlá so kò ń ṣe mo kàn fi kí ní ìgbìyànjú wẹ́dọ̀n ní tó ń ṣe. ẹ ṣeun bàbá. ní tó ń ṣe nìyẹn. ẹ fún gbogbo àwọn àfa ẹ fún gbogbo àwọn àfa anakumula ẹ ṣeun adamalawa ya tawi afidahulawo. yàyà. mọ̀lánà ṣe Abdulsalam babalaguda baba wa ṣe abdulatif jíṣẹ́ baba pẹ̀lú owó 10,000 naira wọ́n làwọn tún fi lọ́ọ̀ṣẹ̀ fún. subhanaka allahumma la ilaha illallah. Sheikh Jamnur 20,000 naira. subhanaka allahumma la ilaha illallah. Babi ya mudika Allahumma la ilaha illallah. Amilan 5,000 everyone. Batabaraka jalaluka La ilaha. Aba Imam Dafi 10,000. Batabama jamaluka La ilaha illallah. wala ilaha gairuka. La ilaha Keep it up. Àwọn táwọn fẹ́ wá Ọlọ́run fẹ́ wá. La ilaha illallah.
lẹ́san. La ilaha illallah. Gbogbo ohun tá a bá rò bó jẹ́ tiwọn. La ilaha illallah. A ní kó bàjẹ́ fún wa kò ní bàjẹ́ fún wa o. La ilaha illallah. A ní kó bàjẹ́ fún wa kó bàjẹ́ fún wa. La ilaha illallah. A ní kó Ọlọ́run mú wa Ọlọ́run máa mú wa. La ilaha illallah. A ní kó Ọlọ́run mú wa Ọlọ́run mú wa o. La ilaha illallah. Àyílá Allah, Muhammadu Rasulullah, Al-Qur'anu kalamullah. ó yára nítorí ṣé o ìwọ Ọlọ́run ni. Ẹni tí ò ní o. Ìwọ Ọlọ́run ni. Sudasiyat Ibnu Zakariya fil hikami wali wasoya. Ẹni torí ṣe Ìwọ Ọlọ́run ni. àwọn náà ti ní o. Ìwọ Ọlọ́run ni. Ibnu Zakariya ó yá wákà ní ẹgbẹ́. والله يا ولدي لك في الأسد علي أزمك تلفون للناس من صمدي نعمات غيرك لا تسود مدى الأبد قد كيل ما يسود لا شك لم يسدي Number 9, page 9. قد كيل ما يسود لا شك لم يسدي لا ترثن ولا تبغض يكرغدي اكنا بما أعطى اكنا بما أعطى اكنا بما أعطاك الله يا ولدي تنبهوا أيها الشباب تقدموا لقوم في شبابي تنبهوا أيها الشباب تقدموا لقوم في شبابي شبابني ملوه وكونوا مجاهدين كاسيابي تمزي مزور فعون لوال هدى وسنة والكتاب تنبهوا أيها الشباب تقدموا لقوم في شباب جدوا ولا تكسلوا لكم إن ربكم أجمل ثوابي تعاونوا دائما على البر والتقى فتية اللباب تنبهوا أيها الشباب تقدموا لقوم في شباب وابتعدوا عن شنيدابي وابتعدوا عن شنيدابي وكل ما كان من تبابي وكل ما كان من تبابي تنبهوا أيها الشباب تقدموا لقوم في شباب. Page 17. أرشدني يا أبي بقولك الطيب في الدنيا كي أكون
من ذوي المنصب فأجابه والده أقعد هنا واستمع إلي يا ذا الصبي في كل وقت بتعليمك لا لأبي فالعلم زين مرئ فالعلم زين مرئ واجب للمطلبي به صوت موسيقى ما تنوي بلا مريب لا تلأبنك في الله بالوقت الوقت هي مددون الريب لم يأتي. Page 16 Page 18 Page 18 أراضي لقومك أجتنبي فمن السوداء فاكتربي أني أراضي لقومك أجتنبي فمن السوداء فاكتربي أدنو من قومي تنالوا بسوء أدنو من قومي تنالوا بسوء فتهم رومت من يرمي أنا أراضي لقومك أجتنبي ومن السوداء أدنو من ولا لقصد رشان أدنو من ولا لقصد رشان أو ليكزل مالي وزابي أنا أراضي لقومك أجتنبي ومن السوداء فاكتربي أدنو من ثم شاورهم بالتواضع صائي ولأدبي تجتني من قولي إبارة وإفادتي بلا كذب أسعادة نيل أسأل أسعادة نيل أسأل هداية سادة النجوم الأراضي لقومك أجتنبي ومن السوداء فاكتربي ومن السوداء فاكتربي ومن السوداء فاكتربي. Page 8 إنما الإسلام دين أصل من سلام وسلام كله ورسول الله من جاء به لم يكن في الناس كل قوم مثله يعتني قاتنا بالورى يسر فالدين يسر قوله ليس لآنا وقد تالا كما طاب قولا فجميل فعله ولماذا اليوم في إخوتي جائز ما ثبت قتلوا اتركوا لله قوما كفروا ديننا جاء سلام أصل إنما الإسلام دين أصل من سلام وسلام كله ورسول الله من جاء به ورسول من جاء به لم يكن في ناس خلق مثله لم يكن في ناس خلق مثله إنما الإسلام دين أصله من سلام وسلام كله يعتني أقاتنا بالورى يعتني أقاتنا بالورى يسر فالدين يسر قوله يسر فالدين يسر قوله إنما الإسلام دين أصله من سلام
وسلام كله ليس لآنا وقد تعالى كما ليس لآنا وقد تعالى كما طاب قولا فجميل فيلو طاب قولا فجميل فيلو إنما الإسلام دين أصله من سلام وسلام كله ولماذا اليوم فيكم إخوتي ولماذا اليوم فيكم إخوتي جائز ما سبق قتله جائز ما سبق قتله إنما الإسلام دين أصله من سلام وسلام كله اتركوا لله قوما كفروا اتركوا لله قوما كفروا ديننا هذا سلام أصله ديننا هذا سلام أصله إنما الإسلام أصله بسلام وسلام كله أنا فرد من ọlọ́jà rí bàbá pẹ́ ọlọ́jà ní bàbá ògùn fún wa ọlọ́mọ sẹ́lẹ̀ yìí láti mọ́ ọlọ́run kò hàn ní wàá gbọ́ ọlọ́run.